ṣe rere kó múra síre, ẹni tó dẹ̀ ṣèkà kó yíwà padà, àtire àtìkà ìkan ò ní gbé, kò sí ẹni tó ń ṣèkà tí Ọlọ́run ọba ò ní dá lẹ́jọ́. Àyìnkẹ́ Dáyọ̀ Kújọrẹ́ ọmọ bíbí inú Wonder Dáyọ̀ Kújọrẹ́ á sọ̀rọ̀ fetefete, small but mighty. Ìwé ọmọ tí ń gbé náà mọ́ márùndún yànmùyànmù. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́, mo kí gbogbo ojú tó wò mí kú dédé àsìkò yìí. Mo kí yín káàbọ̀ sí orí abala ó wà ń bẹ extra wa. Ẹ̀yin náà dẹ̀ ti mọ ibi tá a wà, ẹ ti mọ ibi tá a ti ń dá bí ẹdun tá a ń dún bí àrà. Lórí Orísun original #1 bí mo ṣe máa ń sọ, ẹ náà ti mọ̀ pé original ni wá. Tẹ́ bá dẹ̀ ti rí Àyìnkẹ́ Dáyọ̀ Kújọrẹ́, ẹ máa mọ̀ pé figure 8 tó trending. MBO, most beautiful olórí. Àjọwà bí náà ni. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lórí Orísun TV láti ń ṣe gúdúgúdú méje yàyà mẹ́fà. Bẹ́ẹ̀ ni mo wá kí yín káàbọ̀ sórí ó wà ń bẹ extra níbi tẹ́yìn gan ti jókòó tẹ́ ti wà ń bẹ pẹ̀lú gbogbo jíjẹ mímu torí pé kíni ẹ ti ready láti jẹ gbádùn ó wà ń bẹ ti tọ̀sẹ̀ yìí. Olórí Olúwakẹ́mi Ìyàndá lórúkọ tèmi aka 16 figure 8 MBO tó ń trendy. Most beautiful lórí Orísun nìkan náà ni. Mo ń bínú. Most beautiful olórí. Òun náà ni MBO. Wàá ṣàgbọ́ba wá sórí ètò lọ́jọ́ kan ṣá. Ọba ń bọ̀. Torí wọ́n tó wo sùsù tó ń jó lórí. Ọba ń bọ̀. Ọgbọ̀ba wá sórí ètò. Gbogbo ẹlẹ́ iná ẹ máa kọ sáré sí mi pé yes òótọ́ lọ̀rọ̀ táyé gẹ̀ẹ́sẹ̀. Olórí gbọ́dọ̀ gbé ọbẹ̀ wa o. Ọba ń bọ̀. A máa fi ọba olórí. A máa fi wọ̀n ni like this. Ẹ̀kọ́ ṣọ́wá lóbìnrin kan tó wà tí ò ládé lórí. Àyìnkẹ́ náà wàá mú tiẹ̀ wá fi hàn. Lèmi ò jó lórí. Àyìnkẹ́ Dáyọ̀ Kújọrẹ́ lèmi. Àbí ṣé mo lólórí? Kújọrẹ́ l'Àyìnkẹ́ Dáyọ̀ olórí. No, má get me wrong. Ká ní pé mi náà ń sọ olórí kó tó lè pèrè lólórí ó ti lọ́ba nù. Ọba ń bọ̀. Ọba ń bọ̀ nǹkan tí mo fẹ́ gbọ́ nìyẹn. Kó dẹ̀ gbọ́ bá wa ká dẹ̀ yọjú ọ̀rọ̀ yìí ká yọjú gbogbo ẹ̀ ó ti tán. Kó dẹ̀ tán bẹ́ẹ̀. Kó tán síbẹ̀. Ó yá ṣó ti wà ókè báyìí. Ó ti wà ókè. Gbogbo ojú tó wò wá nílé bẹ́ẹ̀ ni ẹ máa wò wípé ara ọ̀tọ̀ ní tọ̀sẹ̀ yìí lóòótọ́ ni ara ọ̀tọ̀ nítorí pé kíni mo ti sọ láti ilẹ̀ wípé lórí Orísun láti máa ṣe gúdúgúdú méje yàyà mẹ́fà lọ́nà tó wá já sí wípé ayẹyẹ tá a fẹ́ mọ ẹ̀wọ̀n pé mi àtàyìnkẹ́ lẹ́wọ́n kọ́ rí ojú tó ń sọ̀rọ̀ ojú àwọn méjì ń sọ̀rọ̀ lọ́tún ló ń ṣe kíni ló ń sọ̀rọ̀ lọ́sì tínú wa ń dùn àtúwá fún alawọ beads àwọn ẹ̀ṣọ́ tó tẹ̀sọ́ lò lórí Orísun náà lẹ ti rí gbogbo ara orí Orísun nìkan ni àwọn ẹ̀ṣọ́ tó ń pe òde kàǹkà òde kàbìtì tó ń pè wọ́n rán níṣẹ́. bẹ́ẹ̀ ni tó ń pè wọ́n rán níṣẹ́ bí olórí Olúwakẹ́mi Ìyàndá ṣe sọ ara ọ̀tọ̀ òun ni tọ̀sẹ̀ yìí bá dé ẹni ò ti mọ̀ pé àwọn ayẹyẹ tẹ máa rí lórí Orísun original ni wọ́n àwọn ayẹyẹ gbáǹkọ́gbìn ni àmọ́ kẹ má wàá rò pé wọ́n ti ṣòjóró kò sí gbogbo ayẹyẹ tẹ́ ti rí wò lórí Orísun tí wọn ò kí ń ṣe original àwọn ayẹyẹ tó ní kìmí tó yẹ pé tó classic àmọ́ lẹ́ni a máa yan ayẹyẹ méjì kan láàyò tẹ́wọ̀ ẹ ti wò wọ́n rí àmọ́ á tún gbé wá padà sí ojú ìwòran yín. àmọ́ wò sọ dídá fífẹ́ gbé padà sójú ìran wọn. ìdí ni wípé àwọn èèyàn gbogbo àwọn fans wa ló ń pariwo àwọn olólùfẹ́ wa ló ní olórí Àyìnkẹ́ ayẹyẹ báyìí la fẹ́ afẹ́túnwò a nífẹ̀ẹ́ sí ẹjọ́ láṣẹ wò pé ókè ká má fọ́ọ̀lù àǹdẹ̀yìn fans wa kẹ́ má rò pé ìgbéraga wa padà wá béèrè nǹkan lọ́wọ́ ọmọ yẹn wọn ọ̀dẹ̀ wá dán ìròyìn náà ti mọ̀ pé lórí Orísun àwọn onígbéraga ń tà wá jẹjẹjẹjẹ là ẹ̀dẹ̀ ti mọ̀ pé omi ni wá àkínbéyàn ṣọ̀tá so ẹ̀yin tẹ́ wá wà lé báyìí tẹ́ ń wò wá lákòókò kẹ́ má máa wò pé sayẹyẹ ìlọ́mú ẹ má bínú ẹ má fi ṣe bínú àwa kọ́ la mú ó dẹ̀ sì máa kan ayẹyẹ yín náà ẹ ṣáà jókòó ẹ relax ẹ má gbé kúrò lórí Orísun bá jọra sọ yẹn ẹ má gbé kúrò. fáwọn tó dẹ̀ ní ayẹyẹ náà ẹ má gbàgbé wípé tẹ́ ẹ ṣe ń gba ayẹyẹ wa àwọn èèyàn wò jákèjádò Nàìjíríà èyí tó bá dẹ̀ ti ní demand jù la máa sọ pé ẹ jẹ́ ká tá àwọn olólùfẹ́ wa lọ́rọ̀ ẹ jẹ́ kó wò kìíní òun la ṣe sọ wípé. bẹ́ẹ̀ni ara ọ̀tọ̀ dẹ̀ ló tún bá délé ní gẹ́gẹ́ bá ṣe sọ a tún ní àlejò láàrin wa. bẹ́ẹ̀ni ayẹyẹ tí a máa kọ́kọ́ fi hàn yín tá a máa kọ́kọ́ yànnàná bẹ́ẹ̀ni òun náà ni ìgbéyàwó láàrin Ẹ̀fọ́sà Elliot àti Kòfowórọlá ṣe rí ìgbéyàwó gbogbo ẹ̀yàn ara lé. ó ti mọ̀ nǹkan ṣé káwọn ará ilé kọ́kọ́ lò wọ́n náà mi ti ẹ̀fẹ́ sọ kankan pa gbogbo ẹ̀yin lólùfẹ́ nílé ẹ jẹ́ ká lọ jẹ gbádùn ẹ̀ ní pẹrẹwu ẹ jẹ́ ká enjoy. Ìgbéyàwó láàrin Kòfowórọlá Olúwaṣeun àti Ẹ̀fọ́sà Elliot òun ni ó ń lọ lọ́wọ́lọ́wọ́. Nǹkan kan ni mo rí dìmú nínú ìgbéyàwó ìgbòpọ̀ ẹ̀yin tó ń wò mí nílé ẹbí mi pé kí nìyẹn máa ṣàlàyé fún yín. Ẹbí Ẹ̀dó
àti ti Yorùbá. Tẹ́ bá wo ọkọ àtìyàwó Ẹdó àti Yorùbá ni wọ́n. Ẹ̀yin náà ẹ wo bó ṣe lọ. Ẹ mọ̀ pé ìfẹ́ nìyẹn, nǹkan tá à ń pè nífẹ̀ẹ́ nìyẹn. Kí ni ìfẹ́? Ìfẹ́ ò kí ń wo pé bóyá lágbájá wá láti Ẹdó àbí tàmẹ̀dó ní láti Haúsá mi ò lè fẹ́. Ìfẹ́ ló ṣe pàtàkì, ìfẹ́ ló ṣe kókó. Tífẹ́ bá ti wà, bóyá ọkọ kúrú o àbí ìyàwó ga o àbọ̀kọ tírí o ìyàwó sọ́ra o gbogbo yẹn ìrẹ́pè ni àbí bẹ́ẹ̀ ni ọkọ pupa ẹ wo ìfẹ́ gangan ló ṣe pàtàkì ló ṣe kókó. Kò tẹ̀ sí ẹni tí kò kì í ṣubú lùfẹ́ bí wọ́n ṣe máa ń sọ ní èdè òyìnbó wá ní kò sẹ́ni tó kì í fall in love, anybody lèèyàn lè fall in love pẹ̀lú. Ẹ má jẹ́ ká máa wò pé mo wá láti Haúsá lọmọ mi gbọ́dọ̀ fẹ́, mo wá láti ilẹ̀ Ìgbò ilẹ̀ Ìgbò ọmọ mi ti gbọ́dọ̀ marry, Yorùbá ò lè fa Haúsá, irọ́ ni gbogbo yẹn. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan, káwúsá fẹ́ Yorùbá kí Yorùbá fẹ́ Ìgbò, àtẹ̀túmọ̀ bí wọ́n ṣe ń ṣe ní gbogbo ìlú yẹn káàkiri. Gbogbo yìí tí wọ́n nílé ẹ wo ìgbéyàwó yẹn ó ti ń ṣẹlẹ̀ proper. Àyìnkẹ́ Dáyọ̀ Kújọ́rẹ̀ á sọ̀rọ̀ fẹ́tẹ́fẹ́tẹ́ ìwé ọmọ tí ń gbé náà mo máa ń dùn yànmùyànmù. Mo kí gbogbo ikú jókòó ẹ ṣáà máa bá mi ká lọ, ẹ jẹ́ ká tẹ̀ òbí gbogbo ẹ̀ ṣe ń lọ, ẹ jẹ́ ká wo bó ṣe máa dùn sí. Mo nígbàgbọ́ pé ó máa dùn àmọ́ ẹ máa bá mi ká lọ lórí Orísun original #1. Sunshine, had my share of rain, but there's nothing in this world compared to the joy I have whenever I'm with you. Known you for a long time, come a long way. You are like my sunshine after a stormy day. They say that love is blind, but I can see it through your eyes. Girl, you give me so much. Hey, come on, join me, sing hallelujah. You're better than anywhere. Come on, join me, sing hallelujah. You're better than anywhere. Come on, join me, sing hallelujah. You're better than anywhere. Come on, join me, sing hallelujah. You're better than anywhere. Five, 4.5. Some children in the apple. Look on me. 3. And the quarter 3. Let's go ahead and stand up for that, please. So shall it be in Jesus' name. If God is to multiply you and give you more than that, so be it. God bless you. Raise your hand well now. Okay. So after Elliot made the first move. She used to make first move on, not the joke. Second question. Who said I love you first? Hey! 2-0. Oh, 1-1. So now you make the approach first. Now you say I love you first. We are looking at it from a distance, saying, wow, let this young man come and meet me. Let's start off from here. Oh my God, oh my God. Question 3. Who is more stubborn? I heard someone from the crowd say, Sheu, we never even caught the answer of God. So Sheu, not. Ó yẹ kọ ẹ̀kọ́ orin ìgbéyàwó ti English fún ìyàwó. It's your wedding day, so be happy and be strong. Whatever they say, okay, today you make your choice.
Okay, ẹ bá gbàdúrà fọ́kọ àti ìyàwó. Ní orúkọ Jésù. Ẹbí méjì, ẹbí mẹ́ta, ẹbí mẹ́rin. Èṣù oníyá yìí o. To express my sincere gratitude to all of you that took the time out from the city center to come and spend this gracious time with me and my family. I appreciate you. It's been real. My friends appreciate you. My bride appreciates you. Thank you very much. Let's go back to your houses. Not like I'm driving you, but let's go back to your houses, especially the old people. I wish you safe journey. That's why we won't stop you. Use your seatbelt. Don't use your phone while driving. And if you know you have drunk, please get someone to drive you home. On behalf of myself, my wife, I want to thank you very much. And as we continue this party, those of you that are not fitting up, have a lovely weekend. Those of you that are fitting up, welcome. Gbogbo ẹ̀yin tèmi nílé ó wà bẹ́ẹ̀ lórí Orísun ó sì ń lọ. Ní báyìí mo wà pẹ̀lú Olúwatósìn Adéwálé. Tẹ́ bá ti rí wọn, àwọn ni wọ́n gbéyàwó wọlé. Ẹ kú ayẹyẹ ọjọ́ òní. Ẹ ṣeun o, adúpẹ́. Ó ga gbogbo yín lẹ rẹwà o. Bẹ́ẹ̀ ni, adúpẹ́ fọ́lọ́. Alihamdulilayi. Ṣé ẹ̀yin náà lẹ choose pé ìyàwó wáìn ní kẹjẹ́ kan lò àbí báwo? No, ìyàwó ló mú èlé fún wa. Àgbà tó dẹ̀ ṣe ó rẹwà lára gbogbo wa. Kí lẹ lè tọ́ pa ìyàwó? A rí pé ìyàwó yẹn rẹwà gan. Ṣé ìyàwó pẹ̀lú ẹwà wọn ṣé wọ́n make sense dáadáa? A rí pé wọ́n make sense ọ̀n bó mú fẹ́ kẹ́ sọ. Ìyàwó èèyàn tó rẹwà nínú níta lóde ni. Títí kan nínú ìwà ẹ̀gọ́ ẹ máa mọ̀ pé ọmọ tá a bí ire ni. Ọmọ tá a pè ní Olúwa ṣeun. Ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni inú mi dùn gan pé èmi àti ẹ̀ gan asúnmọ́ra tó báyìí. Mo dẹ̀ wish ẹ̀ kọ́lọ́n jẹ́ kí ilé ẹ̀ kó dùn. Ó rẹwà bóun náà ṣe rẹwà kó tún rẹwà jù lọ lágbára Ọlọ́run. Ṣé mo rìn ìgbéyàwó kan? Ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù wo máa rọra máa dá gọjọ. Ìmọ̀jú báyìí lọ. A dúpẹ́ ṣeun. Ẹ̀ka ẹ̀tẹ̀ gbìyànjú. Ẹ káàbọ̀. It's raining and not wherever you. My head's underwater, but I'm breathing fine. Whoa, crazy now, out of my mind. 'Cause all of me from you, love your girls and all your edges, all your perfect imperfections. Ẹ ṣé gidi gan, ẹ ṣé gidi gan. Ẹ̀yin lọ̀rẹ́ ọkọ. Ọ̀rẹ́ ọkọ, ọ̀rẹ́ Ẹ̀fọ́sà, Dr. Ẹ̀fọ́sà, ọ̀rẹ́ mi dáadáa ni. Ọ̀rẹ́ Ẹ̀fọ́sà ni mí. Ẹ̀fọ́sà, kí lẹ lè sọ fún wa pa Ẹ̀fọ́sà? Well, a jọ lọ sí Ìpínlẹ̀dọ̀ University ni, kó tó lọ sí Caribbean lọ parí medicine ẹ̀. Èèyàn dáadáa ní ọ̀rẹ́ mi dẹ̀ ni láti 2002 láti jọ rẹ̀. Nísìnyí tó ti fẹ́ yàwó, ṣẹ́ṣì máa wá wọn lọlé àbẹ́ máa fi wọ́n lẹ̀. Nísìnyí tí wọ́n ti fẹ́ ìyàwó, ṣé ọ̀rẹ́ yín ṣì máa dán mọ́rán àbí ẹ máa wò pé wọ́n ti fẹ́ yàwó?
ọ̀rẹ́ wa máa dán mọ́ràn èmi ti níyàwó ń sìn òun náà dẹ̀ ti níyàwó àdúrà la máa fi ràn ọkọ àtìyàwó lọ́wọ́ kí Ọlọ́run jẹ́ kí ìgbéyàwó wọn kó ládùn nínú. lórí abala Owambe Extra náà lẹ́sìn wá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé mo tún kí yín kú jókòó lẹ́ẹ̀kan ẹ ti ẹ̀ ṣe tẹ̀ ń tẹ́tí sí wa tẹ̀ ń wò wá lórí Orísun tẹ̀ ṣe rí nóò mi ò ní gbé tẹlifíṣàn mi kúrò ńbẹ̀ nígbà tí bá wo Orísun yẹn náà ó wà ń bẹ̀ a mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ wa gan ìfẹ́ tẹ̀dẹ̀ ní sí wa lágbára náà kò ní bàjẹ́ o kò ní bàjẹ́ láṣẹdùn àwa náà lórí Orísun àníjọra wa lójú àtẹnìjọra wa nítorí tó bá sẹ́yìn kò sá wa ìgbéyàwó tí a fi wọ̀nyí yẹn ìgbéyàwó láàrin Evosa Elliot àti Kofoworola. Kẹ́mi. Sori ìgbéyàwó yẹn wọ́n ti rí o mọ̀ pé ẹ ti rí gbogbo bẹbẹ tó ṣẹlẹ̀ nínú ìgbéyàwó yẹn àmọ́ nǹkan ẹyọ kan péré tó jẹ́ kàyéfì tó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ní agbára ó ní kìmí nínú ẹ̀ ó ní wípé tí ọmọ àti tí obìnrin àti ọkùnrin bá láwọn fẹ́ fẹ́ra wọn ẹ má jẹ́ ká máa sọ wípé ìlú kan dá ìlú kan ò dá. A kì í ṣe Ọlọ́run o bẹ́ẹ̀ ni a kì í ṣe Ọlọ́run torí pé kí ni Ọlọ́run ọba tó dá wa tó dá èmi tó dá ẹ̀yin tó dá gbogbo wa pátápátá òun ló mọ̀ wá òun ló mọ̀ wá òun ló dẹ̀ mọ̀ ibi tí ọkọ oníkálukú gbé wà. Bẹ́ẹ̀ ni o kò yẹ yín Ọlọ́run ọba tó wò ṣùṣù tó tẹ́ sọ́mọ̀ bí ẹni tí aṣọ láì lo pílà ẹ mọ̀ pé àwọn oní custodian àwọn ló ṣe gbogbo ẹ̀ dájúdájú bó dẹ̀ ṣe ń dá oníkálukú wa tó ṣe ń dá abo ló ń dá akọ ó dẹ̀ bó dẹ̀ ṣe ń dá abo ló ti dá sí ìlú tó fi sí jẹ́jẹ́ o ibi tó wọ Olúwa gbé mi débẹ̀. bó dẹ̀ tún fẹ́ fi àǹfààní sọ fún gbogbo àwa òbí àwọn òbí mi pẹ̀lú báyẹn ṣe lajú tó yìí àwọn òbí mi sì máa wò pé irọ́ ọmọ mi lágbájá mo fẹ́ kó fẹ́ tàmọ̀dò ni mo fẹ́ ẹ ní wo nǹkan táwọn ọmọ yín gan fúnra wọn ẹ ní wo nǹkan tí wọ́n fẹ́ ẹ ní bìkítà ẹ ní kí ẹ ń pa ìdùnnú wọn ayọ̀ wọn feelings wọn nǹkan tí mo ṣàfẹ́ kó ṣe ni ọmọ lágbájá mo fẹ́ kó fẹ́ mi ì fẹ́ kó lọ sí mo fẹ́ kó fẹ́ Haúsá mi ò fẹ́ kó fẹ́ Ìgbò mi ì fẹ́ kó fẹ́ Yorùbá. wọ́n fi ti parents yẹn wọ́n fi délé wọ́n authority yẹn dé Ọlọ́run tó dá gbogbo wa pátápátá sílé ayé yìí ó ti mọ ìhà eegun oníkálukú nígbà tó bá jẹ́ pé Ẹdó ni Ọlọ́run rọra dá ọkọ ọmọ ẹ̀ sí jẹ́jẹ́ tó lọ gbé fún àwa di pé òkè o ọmọ mi o ọkọ ẹ̀ nà o kò ní ibùjókòó tó dára lágbára Ọlọ́run gbogbo àwa omidan gbogbo àwa ọ̀dọ́ ibùjókòó tó dára lọ́lọ́run máa ṣe fún wa ilé ọkọ wa ilé ìyàwó wa a ní gbégun eléegun láṣẹ Èdùmàrè àmọ́ ọ̀rọ̀ yẹn náà ó bá gbogbo àwọn òbí wí ká ní pé ìyá Evosa àbí mọ́mì Kofoworola nínú omi ìfẹ́ in fact báwo gan ọmọ tí mo wá rò nígbà tó bá jẹ́ pé òkè gbogbo ọjọ́ ayé wa ìlú kan náà la fi jókòó sí báwo la ṣe máa mọ̀ bí wọ́n ṣe ń ṣe ní àwọn ìlú tó kù bóyá ń bíbá àwa sì a máa ń kúnlẹ̀ a máa ń dọ̀bálẹ̀ kí àwọn òbí wa ni àwọn ẹlòmíì ọ̀tọ̀ ní bó ṣe ń ṣe ń lù wọn àwọn ìlú yẹn lọ́lọ́kọ̀ọ́jọ̀kọ̀ bọ́ọ̀lù ṣe dá àwọn ìlú yẹn dùn tó bá rìn mọ́ wọn ló ṣe máa wò pé so bí wọ́n ṣe rí àmọ́ nígbà tó bá ti di pé lágbájá má ṣe báyìí tàmẹ́dọ̀ báwo gan lèèyàn ṣe fẹ́ gbọ́n báwo lèèyàn ṣe fẹ́ mọ bí wọ́n ṣe ń ṣe lórí tó bá tẹ̀ wá láǹfààní láti wá lọ ìlú yẹn báwo ló ṣe fẹ́ mọ̀ bó ṣe fẹ́ hùwà láàrin wọn gbà tó bá jẹ́ pé ìlú ẹ̀yẹ nìkan náà ló mọ̀. Èyí tó pápá ń bá ibẹ̀ ni wípé ẹ má jẹ́ ká restrict ara wa ṣẹ́rí àníyàn tọ́lọ́run ti ní fáyé wa ètò tó ti ní fáyé wa lágbára Ọlọ́run mo gbà ládùúrà wípé ó máa ṣe mọ́ wa lára láṣẹgbà ayẹtẹ ṣẹ̀ṣẹ̀ wò tán ẹnì kọ̀ọ̀kan ẹ̀yin náà rí pé bó ṣe yẹ wọn ẹ bí ọkọ àti ìyàwó bí wọ́n ṣe jó wọlé ẹ tẹ̀ rí bí bó tẹ̀ sì lè jẹ́ pé ọkọ kò gbọ́ Yorùbá ìyàwó ló gbọ́ a lè wò pé ok ẹ jẹ́ ká bá yọ sọ̀rọ̀ ìyàwó nínú Orísun please ẹ jọ̀ọ́ ẹ má bínú àfi ṣakọ àmọ́ ẹjọ́ tó rọ lọ mi ò ní fẹ́ situation tó jẹ́ pé màá wá sọ̀rọ̀ ọkọ mi adé orí mi náà kò ní lè sọ̀rọ̀ ẹ kàn make sure pé ẹ mú wa dáadáa káwọn ayé rí wa àmọ́ ẹ má bínú pé à ní sọ̀rọ̀ first time tí máa tẹ kọ́kọ́ lọ ayẹyẹ ni ẹ tẹ́ pé ọmọ àmà fẹ́ bá ọkọ àti àwọn sọ̀rọ̀ ìyá ọlọ́mọ ní ọ́nìkàjọ́ nítorí ọlọ́ ìyàwó ní òun ò lè dá ntàbí yẹn ṣe ọkọ ò dẹ̀ gbọ́ Yorùbá ọba ní ẹjọ́ ká bẹ̀ gbogbo àwọn olólùfẹ́ àwọn ilé pé ẹ má bínú kún sí pàfi sakọpá fẹ́ sọ̀rọ̀ mi ìfẹ́ dá ṣe ọ̀rọ̀ yìí kọ́kọ́ mi má sàn bí àmọ́ ẹ mú wa. bọ̀ kí ni nǹkan kékeré tó rárá sọ yẹn mọ̀ pé ó ní mí ni yá ìtẹríba fọ́kọ ni honestly kò ju bẹ́ẹ̀ náà lọ kò dìgbà tá a bá sọ pé kíyàwó kúnlẹ̀ kò fi kéèkì sọkọ lẹ́nu ẹ ti understand àbí kó pẹ́ẹ̀kì ọkọ báyìí ìtẹríba ni kéèyàn owó ṣùṣù pé kò tí ì wọlé rárá nìyẹn ó ṣẹ̀ṣẹ̀ ṣe gbogbo ayẹyẹ ó ti rí àwọn méjèèjì pé ìkan ni wá nǹkan tí bá dẹ̀ gbọ́dọ̀ ṣe ọkọ mi gbọ́dọ̀ ṣe nǹkan tọ́kọ mi ò bá ṣe
èmi náà ní ṣe. Àwọn obìnrin mi nǹkan tọ́kọ wo bá ń jẹ báyìí lọ́mọ fi rún mú. Irọ́ obìnrin tó bá sọ pé ó lè sọ fẹ́ lómi pé ẹ wò ṣó sọ pé tó bá ti lóhùn ṣe wá ṣe tèmi. Ẹ wá ṣe tèmi. Ẹ jẹ́ ká ṣe ra wa lọ́kàn. Ó ṣiṣẹ́ ọwọ́ báyìí ló dá. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé ayẹyẹ ṣì ń tẹ̀síwájú yìí tẹ̀sí ẹ̀ ṣì rí ẹyọ̀kan nínú nǹkan tá a ní fún yín lé nìní. Ayínkẹ́ ìkejì nǹkan. Ìkejì yẹn yé. Ẹ̀yin ọmọge wò yí ẹ sẹ́ńpẹ́ dìgẹ́dìgẹ́dì àwọn ọmọge ò lè sẹ́ńpẹ́ lọ́wọ́ táwa wá yìí o. Ta ló fẹ́ sẹ́ńpẹ́? Ṣé wọ́n fẹ́ rẹ́dí àti sẹ́ńpẹ́? No, kò yẹ kí wọ́n náà sọ pé ẹ̀yin ọmọge. Àwọn ìyá go fẹ́ gbà no mo mi rí sí ẹni mo mi rí sí ẹ ṣé mo pé nígbà tí bàbá wa King Wasiu Ayinde tí wọ́n kọrin yẹn tó ní káwọn ìyá lọ sẹ́ńpẹ́ àwọn ìyá lọ fariga pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ bó là ń sẹ́ńpẹ́ lọ kò jọ kémi náà máa lọ kọ́ bíi bàbá wa Wasiu ṣe kọ́kọ́ máa ní Àyìnkẹ́. Be careful. Wàá kúkú akọ mọ́. Bọ̀ àwa ò lè sẹ́ńpẹ́ náà you know gbà táwọn ìyá kan tó sẹ́ńpẹ́ kí ló kà wá bó láti báyìí ọjà yẹn wá. Má tó ìtẹ̀wòlẹ̀ sáré mú Ghana. Kò sáré mú Ghana. Mọ̀ pé bàbá wa Wasiu Ayinde àwọn ni wọ́n kọrin ní Muri Techno nọ́mbẹ̀. Máì tí jẹ́ ń sọ. Fana baby. Àyìnkẹ́ máì tí jẹ́ ń sọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Gbogbo ẹ̀yin ara lé bẹ́ẹ̀ ni. Ìfẹ́ òun náà ni àkọjá òfin. Òun ló fà tó jẹ́ pé inú mi ti ẹ̀dùn gbà tó jẹ́ pé gbogbo nǹkan tí àwọn olólùfẹ́ wa mú pátápátá. Ìvẹ́ǹtì tí wọ́n ní ká báwọn ṣe lé ní ìvẹ́ǹtì ìfẹ́ ni ọ̀rọ̀ ìfẹ́ ló bá dé. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìfẹ́ ló wà nílẹ̀ òun ló dẹ̀ wà ń bẹ̀. Òun ló dẹ̀ tún máa bẹ títí torí pé kí ni omidan ò tí ì tán nígboro. Àwọn omidan ṣì wà tí wọ́n dẹ̀ wà. Àwa omidan ṣì wà. Àwa omidan ṣì wà. Kẹ́mi, what are you saying? Yeah. Àwa omidan. Yeah. Àwa omidan. Àṣìwà yeah. Bẹ́ẹ̀ni, ìgbéyàwó láàrin Sidikat àti Ibrahim ni ìgbéyàwó tí mo fẹ́ kẹ́ lọ jẹ̀gbádùn ẹ̀. Gbogbo ẹ̀yin ará lé, ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn ìgbéyàwó yìí. À ń bọ̀. Falake make me love you. Now you dey touch my shoulder. For your sake, I go touch you. Hey, we go drive around for my Porsche. Hey, baby, they say you like your I get to have you, baby, anywhere else you go, I will follow you to go, baby, they say you like cassava, I be cassava, baby, let me see you, you too sweet, already dancing to my body. You can take me to Pamela. If I ever when you too sweet, already dancing to my body. So love is a beautiful thing. It's the one I take. Love is a wonderful thing for you. They give me ginger. So baby, dance. The beauty in your eyes, they give me life. So never give me love, you dance. When you say, Mami, ìgbà tẹ́ jí láàárọ̀ tẹ́ wá wò wípé adùn ayọ̀ yín Ibrahim mú lọ kì í ṣe pé bóyá ó mú lọ sí dáadáa àmọ́ ó máa lọ máa gbé lábẹ́ lọ́dọ̀ ọkọ ẹ̀ á lọ máa ṣe aya rere níbẹ̀ kí ni kò tó sọ sọ́kọ yín ṣé ẹ̀sùn kú ṣá. Bó tilẹ̀ jẹ́ pé ó ń lọ sí ó fẹ́ di family tiẹ̀ lọ́tọ̀ but ayọ̀ mi kú pé ọmọ mi relé ọkọ lójú ayé mi lójú ẹ̀mí mi so alihamdulilayi. Ok mọ́mí ìgbà tí wọ́n ṣe engagement lẹ́ǹkan ìgbà tá à ń ṣe engagement lẹ́ǹkan tẹ wá fẹ́ gbàdúrà fún ìyàwó kí ni kò tẹ èrò lọ́kàn tẹ fi yomi jẹ́ ayọ̀ lójú. Omi jẹ́ pé omi jẹ́ ayọ̀ ní ká pé omi jẹ́ ayọ̀ pé òun náà tún lọ sí ibùjókòó tiẹ̀ lọ́tọ̀ so kọ̀ọ̀kan la máa ríra so ìyẹn ló jẹ́ kí n. Ẹ bá mi ṣàdúrà fọ́kọ àtìyàwó ní ṣókí. Àdúrà mi ni pé àtọkọ àtìyàwó òun rẹ tá à ń ṣe lẹ́nu ọlọ́mọ ìjà kábàámọ̀ lórí wọn kọ́lọ́hún kó bá mi fi àlùbáríkà sí àárín wọn méjèèjì kí ọlọ́ra wọn pẹ́pẹ́pẹ́ kọ́ bá fòkú Sidikat ọmọláṣọ kọ́ bá fi ránṣẹ́ sí wa Ibrahim náà gbogbo ilé tó bá Ibrahim bá Sidikat kó wọlé Ibrahim tó bá ń bẹ̀ ṣe ni kó máa lé sí i kí àlùbáríkà kó wọnú ayé wọn ká máa rí wọn pẹ̀lú dùnú pẹ̀lú ayọ̀ ká má rí wọn sunkún eléyìí tá a lè wá ṣe lẹ́nìí ká má fi ṣàṣe mọ́ kẹ́mi wa kó ṣe ìtókù lójú ayé wa. Báwo lẹ jẹ́ sí ọkọ àtìyàwó? Bàbá ni mo jẹ́ sí ọkọ àtìyàwó torí bàbá ìyàwó
olóyè mi ni, bàbá ọkọ ẹ̀gbọ́n mi ni, so ọmọ méjèèjì ọmọ mi ni ọmọ méjèèjì. Àdúrà mi ni pé bá a ṣe péjọ lénìí tá a bá wọn yọ ayọ̀ ìgbéyàwó lágbó Ọlọ́run àní péjọ bá wọn sunkún. Ọlọ́run Olódùmarè á fi ọ̀pọ̀lọpọ̀ àánú ẹ̀ á fi sínú ìgbéyàwó wọn. Lágbọ́rọ̀ Ọlọ́run ìyàwó ti rúre á sọ̀rí lágbọ́rọ̀ Ọlọ́run. Láìpẹ́ láì jìnnà àti máa bá wọn jókòó báyìí láti wá bá wọn ṣe ìkómọ. Ẹ ṣé. Sir, nígbà tí wọ́n ń ṣe engagement tẹ́ fi ń ṣàdúrà fún ìyàwó, kí ni àwọn nǹkan tó sọ sí yín lọ́kàn tó fi ń gba omijé ayọ̀ lójú yín? Mi ò gbọ́ nǹkan tó sọ. Nígbà tí wọ́n ń ṣe engagement tí wọ́n wá ní kẹ́ ṣàdúrà fún ìyàwó, kí ni àwọn nǹkan tẹ́ ń rò lọ́kàn tó ń gba omijé ayọ̀ lójú yín? Mo ń gbàdúrà fún wọn ni pé bí mo ṣe fọmọ lọ́kọ lẹ́nìí kéṣù máa wọ àárín àwọn méjèèjì kó má sí jà so kọ́ dà dédé ń bẹ̀. Kí ni kò tẹ́ máa miss nípa ọmọ yín? Kí ni kò tẹ́ máa miss lára ọmọ yín bóyá ń lọ yìí? Nǹkan tí máa miss lára ẹ̀ pọ̀ o. Ẹ bá mi sọ fún àwọn ará yín. One, ó máa change orúkọ, kò ní jẹ́ orúkọ mi mọ́. Obìnrin dẹ̀ ni. So, and it's my first born. So, ìyẹn tó jẹ́ nǹkan tó máa dùn mí pé mi tiẹ̀ ní kò tún ní jẹ́ orúkọ mi mọ́. So, nǹkan tí máa miss lára ẹ̀ ó pọ̀ gan tí mi tiẹ̀ lè ka. Àti wípé nílẹ̀ Yorùbá kí ni ìdí tí wọ́n ṣe kí máa ń gba dáórì lọ́wọ́ ọkọ? Àti ẹ̀ kí ń gba lé wa èmi ò kí ń gba bàbá mi ò gbá rí so mi ò mọ nǹkan kan pa ẹ̀ so gbogbo ẹ̀gbọ́n mi tó ti lọ sílé ọkọ bàbá mi ò gba dáórì lórí wọn. Ẹ bá mi ṣàdúrà fọ́kọ àtìyàwó ní ṣókí. Àdúrà mi ni wípé kọ́lá kó ṣe wọ́n lọ́rẹ̀ẹ́ ara wọn kalẹ̀ ó tọ́. Àmín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìgbéyàwó jẹ́ nǹkan ìwúrí. Ọmọ mo fẹ́ kẹ́ bá mi sọ fún gbogbo àwọn ọ̀dọ́ nílé ọ̀nà wọn gan ló fi gbà jẹ́ nǹkan ìwúrí. Torí àwọn ọ̀dọ́ kan ò mọ̀ ọ̀nà tí ìgbéyàwó tó fi jẹ́ nǹkan ìwúrí. Nígbà tá a débí mo ti sọ̀rọ̀ mo ní tó bá jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe ìyàwó ni òun ní ọkọ àti ìyàwó la ṣe máa ń múra wa ni pé kò yẹ kí ìgbéyàwó máa bàjẹ́. Téèyàn bá dé gbogbo bí orí àwú téèyàn bá bí ọmọ tó bá gbẹ̀kọ́ àfi kéèyàn ṣerú eléyìí fún un. Ìgbéyàwó nǹkan wúrí nítorí tí obìnrin ìjọ́ tóbìnrin bá ṣe ìgbéyàwó kò sí ohun tó lè ṣe mọ́ tó máa dàbí ọjọ́ ìgbéyàwó ẹ̀. Torí ẹ̀ nínú obìnrin ṣe máa ń dùn gan ọjọ́ ìgbéyàwó. Tí obìnrin bá wá ń rojọ́ ìgbéyàwó ẹ̀ ó yẹ kó ṣe sùúrù lé ọkọ. Tí ọkọ náà bá roye owó tán ná fún ìyàwó ẹ jọ̀ọ́ o ẹ̀yin ọmọ wa tí ẹ bá rẹ́ni tó ṣègbéyàwó fún yín ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run o torí ànábì wa Muhammad ẹ fi sùúrù lò ẹni tó bá débi á mọ̀ pé wọ́n ń ṣègbéyàwó èmi náà ń gbàdúrà rú ẹ̀ fọ́mọ mi o Ọlọ́run dẹ̀jẹ̀ ó ṣojú ẹ̀mí mi. Ẹ máa bá mi sọ fún àwọn aráalé pàápàá jùlọ àwọn ọ̀dọ́ kí ni àwọn nǹkan tẹ́ rí lára ọkọ yín tẹ́ fi wò pé ayọ̀ tèmi lélẹ̀ gangan ni mo fẹ́. Well, mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run because today is my happiest day. So Ibrahim Abiodun Salako èèyàn tó jẹ́ òtítọ́ ta ti ń fẹ́ra so Ọlọ́run ṣe àmì sí so alhamdulillah ṣá. Ọdún mélòó lẹ ti fi ń fẹ́ra kó tó di pé Olúwa sáìnì ẹ̀ ní? Since I was in university. Lẹ ti jọ wà together. Bẹ́ẹ̀ni. Ọ̀dà ẹ bá mi sọ fún àwọn aráalé nígbà tí wọ́n ní pé kẹ́ ẹ mú nǹkan kan nínú ẹrù ìyàwó tí wọ́n mú wá fún yín kí nìdí tó yẹ jẹ́ pé Quran lẹ nọwọ́ mú ládùúgbò gbogbo ẹrù tó wà ń bẹ̀ yẹn kí nìdí tó yẹ pé Quran lẹ mú. Wọ́n bí mi sílé mùsùlùmí ìyá mi alájà bàbá mi alájì so school tí mo tún lọ mo lọ sí Muslim University so Quran ṣá ni gbogbo nǹkan tí yóò bá fẹ́ ṣe ní ayé yìí so kóyàn gbójúlé Al-Quran so òun lọ́ba tó ń tọ́ni sọ́nà. So ìtorí ẹ̀ ni mo ṣe pé ìgbéyàwó ti yọ àjò ni mo fẹ́ rìn it's a very long journey tí mo fẹ́ rìn so Quran nìkan ni ọba ní ẹni tó lè bá mi ṣe tí gbogbo yẹn lè ṣe nírọ̀rùn so mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pàápàá jùlọ ìyá mi àti bàbá mi àti ọ̀rẹ́ bàbá mi Alhaji Ibrahim Dende wọ́n ṣalátìlẹ́yìn mi gidigidi gan up to this moment so lágbára Ọlọ́run èyí tí wọ́n ṣe wọn ní fi ṣàṣe mọ́ lágbára Ọlọ́run sọ Ọlọ́run lọ́ba tó ń sọ ní lẹ́san Ọlọ́run bá mi san wọ́n lẹ́san lágbára Ọlọ́run ìgbéyàwó tí mo dẹ̀ ṣe mi ò ní fi kábàámọ̀ lágbára Ọlọ́run.
olólùfẹ́ wa nílé mo wà pẹ̀lú ọkọ ìyàwó tó ṣe bẹ́ẹ̀ ẹ kú dédé àsìkò yìí. Ẹ kú dédé àsìkò yìí sà. Ẹ kú gbogbo ara lé o. Ẹ bá mi sọ fún gbogbo àwọn olólùfẹ́ wa nílé kí ni nǹkan tẹ́ ẹ rí lára ìyàwó yín tẹ́ fi wò pé ìyàwó mi lélẹ̀. Ká dúpẹ́ fọlọ́run torí pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó gùn ni wà á dúpẹ́ fọlọ́run ilé ló ti jáde ilé mùsùlùmí ló ti jáde èmi náà ọmọ mùsùlùmí lèmi náà mo lè rí nǹkan tí mò ń wá lára ẹ̀ so. Kí ni nǹkan tẹ́ ń wá? Ó lẹ́sìn ó lẹ́ni ó ní gbàgbọ́ ó ní àforítì so obìnrin tó bá ní àforítì lọ ti ṣe àfi ọkùnrin tó bá dáná kó wà pẹ̀lú ẹ̀ so mo dúpẹ́ fọlọ́run lẹ́ni. Ǹjẹ́ ó dáa bẹ́ẹ̀ ṣe gba òrùka lẹ́nu ṣọ́dà lẹ́yìn ìgbéyàwó kí ọkọ ìyàwó àbí ìyàwó kí wọ́n máa yọ ríǹgì wọn kọ́ ló ń yún àwọn lọ́wọ́. Ǹjẹ́ ó dáa kí ọkọ tàbí ìyàwó lẹ́yìn ọjọ́ ìgbéyàwó kí wọ́n máa bọ́ ríǹgì wọn àbí kọ́ máa sọ pé ooru ń mú mi lọ́wọ́ wọ́n yọ ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Mi ṣe rí náà bọ̀ ó tọ́ náà ó gbọ́dọ̀ máa wà lọ́wọ́ gbogbo ìgbà náà ni torí òun ní àmì pé ẹni yìí ó ti lọ́kọ ẹni yìí ó ti níyàwó so gbogbo ìgbà torí ìjọ kan náà ó ti yẹ láti máa mọ́ra wa náà tó ti yẹ. Ẹ bá mi ṣàdúrà fún ìyàwó yín. Lágbà Ọlọ́run ìyá mi ó ti lóyún báyìí Ọlọ́run á sọ lára àlàáfíà ó ti yẹ kò ní bá yóò kú Ọlọ́run pé ó ṣe jábọ́ lára agi lórí wa jábọ́ lára ìwẹ́rẹ́ ni ẹ ṣe gan ọgbẹ́ olólùfẹ́ mi náà tẹ bá mi wá bíbá yìí àti Orísun ayọ̀ náà ẹ ṣe gan ẹ ní wàhálà. Kò ní kó fọ́pọ̀jọ́ máa máa jó bínú. Sídìkátù mi ìyàwó ọmọ láṣọ Sídìkì ìyàtù mi ọmọ láṣọ àmọ́ kẹ́yà bẹ́ẹ̀ni sídìsídì. Ọmọ tó bí dìnnà mi yẹ wẹ́rẹ́ Sídìkà àgbà kọ̀ àbíró ìyàwó àgbà bò àbíró ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù ẹ̀tọ́jú lẹ́yìn. Ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù ẹ̀tọ́jú lẹ́yìn. Bọ́kọ̀ bá ṣàyà kọ́kọ́ báyà ẹ bá ń súyàwó síwájú ẹ jọ ibi gíga láyé iwájú láyé ìyàwó. Ọkọ ìwọ náà ń tóbi ó fi ìyàwó ẹsẹ̀ ìjọlójó ẹ wo ìyàwó tí bọ́kọ̀ ẹ̀ náà lọ. Ibi kò bọ́yá bá o bọ́yá bá ìjọba ìjọ ẹ̀wọ̀n jẹ́ ká ṣe pàápàá. Ó ti ẹ̀ṣẹ̀ jẹ́ tó máa wò péré lójú òkun ẹ̀ ó jòjò ijó dáadáa ó lè lọ́jọ́ tó ń pààyẹ gẹ́gẹ́ bí àyè ẹ̀ ṣùgbọ́n ẹ má ìnáwó lówó ẹ̀sìn ní ọjọ́ náà gbogbo owó tẹ́ ẹ bá máa lọ́wọ́ ẹjọ́ tó lè yí o àti àìlè o. Irú ọjọ́ ìní pírẹ́sẹ̀ntì gidigidi ló yẹ ká fún wa bí ẹ̀yẹ tó mọ́tò wá o ẹ̀yẹ tó máa lọ ilé tuntun wá. Congratulations fún tìyàwó ẹ o. Congratulations fún tìyàwó ẹ o. Congratulations fún tìyàwó ẹ o. Ó kú oríire tìyàwó ẹ o. Ó kú oríire tìyàwó ẹ o. Ó máa kú oríire tìyàwó ẹ o. Congratulations fún tìyàwó ẹ o. Congratulations fún tìyàwó ẹ o. Mama dear, congratulations. Ẹni sanwó kọ́kọ́rọ́ ló ń lóye nílé. Èèyàn tí ò sọ̀rọ̀ àbádá nìkan sùn àdásùn àbàdà òtútù abẹ́sà ẹ̀ka. Ibrahim ló sanwó ìbásọ̀rọ̀. Báwo ni ìyàwó ká lẹ́wà kó lè wá o. Ìyàwó tí kò wálé. 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 Brother
ṣomi gbó tẹ́ ẹ bá tún padà wá ẹ ti wá lẹ́ẹ̀kan tẹ́ ẹ bá tún padà wá. ìyàwó ẹ kó wálé. ìyàwó ẹ kó wálé. ìyàwó ẹ kó wálé. ìyàwó ẹ kó wálé. ìgbọ̀ngàn lọ́jà fún ọmọkùnrin. lásìkò láti tó tó yẹ kó níyàwó ẹ jẹ́ níyàwó. ó lè gbé gbé àlàáfíà. ó bí yá ìyàwó ẹ kó wálé. ìyàwó ẹ kó wálé. Ibrahim. Ìwù tá a bá fi fún yàn. Tiẹ̀ ni. Tá a bá fi fún yàn. Tiẹ̀ ni. Wọ́n ti fi fún ẹ pátápátá. Tiẹ̀ ni. Tá a bá fi fún yàn. Tiẹ̀ ni. Ó ti dáná yọ̀wọ́. Tiẹ̀ ni. Tá a bá fi fún yàn. Gbogbo ẹ̀yà iléeṣẹ́ iná ti rí ayẹyẹ tá a fi wọ̀nyí yẹn yé Àyìnkẹ́. Àní tí ń bá rí àwọn ayẹyẹ ìgbéyàwó nǹkan òwúrí ló máa ń jẹ́ o. Àwọn ayẹyẹ tó ṣe báyìí. Ẹ̀yin ọ̀dọ́ lé ẹ̀yin ọ̀dọ́ tó èmi ṣe máa ń sọ pé káwa òbí náà mo máa ń sọ kí ni ẹ̀ mo máa ń tẹnumọ́ mo máa ń sọ pé tẹ́ ẹ bá ti rí ayẹyẹ ìgbéyàwó tẹ́ ẹ fẹ́ lọ ẹ máa kọ́ àwọn ọmọ yín lóbìnrin lọ́kùnrin dání. Ẹ má sọ pé jókòó sílé o ìyẹn làwọn náà máa fi jáde lọ́ máa fi ojú ara wọn rí bó ṣe ń yẹ̀yàn téèyàn bá farabalẹ̀ kó o kàwé tó farabalẹ̀ gidi tó gbọ́ràn sí òbí àti ìyá lẹ́nu tó dẹ̀ra ṣe kí n tọ́kọ ẹ̀dẹ̀ ọ̀rọ̀ adé tó dẹ̀ mú tẹ̀dẹ̀ ṣègbéyàwó kò sí nǹkan tó tún dáa jù yẹn náà ní ayé yìí adùn tó tó láyé yìí ó sì káwa ọ̀dọ́ ká máa fi ara balẹ̀ ẹlòmíì. nǹkan tó sọ yìí àwọn kan máa sọ pé ọmọ mi ṣì kéré torí pé ó ṣì jẹ́ 15 torí pé ó ṣẹ̀ṣẹ̀ ṣe kíní kan ni ó ṣẹ̀ ń dàgbà ṣé rí èjì tí mo dárúkọ yẹn gangan àwọn gan ló yẹ kí ẹ máa ń lọ sí wedding. nǹkan òwúrí nígbéyàwó kò sí nǹkan méjì because ọmọ tó bá ń lọ sí wedding at that age ó teenager ni. bẹ́ẹ̀ nǹkan tó bá dẹ̀ ti wà nínú orí teenager láti ẹ má gbàgbé ṣé rí àwọn tó bá ń gbé dream tó máa ń mú dream yẹn dání gidi gan kì í ṣe ìgbà téèyàn bá 20 lẹ́yìn nígbà tó yẹ pé ọmọ 18 gan ti di graduate so kí la wá ń sọ. kí la wá ń sọ efulat kí ló máa ń pè ń gbà yẹn náà. ọ máa ń pè efulat kíní kan efulat 18 àbí efulat 14 is a fool forever cause no ṣọmọ ẹlòmíà fi pé ọmọ mi ṣì kéré kò lẹ́tọ̀ọ́ láti lọ sí ẹ má ṣe ọmọ mi ṣì kéré ìgbéyàwó nǹkan ayẹyẹ tó dùn tó lárin tó yẹ pé ó máa wọ̀nyàn gan kéèyàn ṣe fún ọmọgbà táwọn ọmọ yẹn bá ń lọ ìgbẹ́ lórí wọn máa fi máa wú pé ókè sísá lágbájá ókè wọ́n farabalẹ̀ wọ́n lọ léèwé wọ́n kàwé wọn ó yanjú àwọn tètè gbóyún wọ́n dẹ̀ farabalẹ̀ wọ́n mọ́kọ wọ tó bá wọn àwa náà máa ń la ayẹyẹ ìgbéyàwó dáadáa ṣe bí ó wà bẹ́ẹ̀ náà la lọ ṣe bẹ́ẹ̀. àwọn òbí a máa sọ pé èwo la tún sọ pé káwọn ọmọ kéékèèké máa lọ sí ayẹyẹ orí ẹ̀ máa wú ni tí wọ́n bá lọ sí ayẹyẹ nǹkan ẹyọ kan ni o tó ṣe ń wo yẹn wọ́n máa wọ̀ pé yìí tí mọ́mí mú mi lọ ní last week not because pé ẹ fẹ́ kọ́ lọ sí party mi ò sọ pé kẹ́ mú ọ lọ sí party kọ́ ṣe make up gágágá bí àwọn tó kù o rárá o but tí wọ́n bá ti délé bóyá ta ọjọ́ tẹ mú ọ lọ sí event yẹn ẹ kàn lè pe wọ́n ní wá kí ni nǹkan tó rí dìmú àwọn gan ló máa ṣàlàyé fún yín nǹkan tẹ̀yìn àgbàlagbà gan rí ẹ wá bèèrè lọ́wọ́ ẹ lẹ́yìn tó bá dá yín lóòótọ́ pé báwo ni wọ́n gan ṣe fẹ́ báwo ló ṣe fẹ́ tó ọ̀rọ̀ títí ẹ báwo ló ṣe fẹ́ kí títí ẹ gan rí. o ṣe fẹ́ kí gbéyàwó ẹ kó dàbí títí ẹni báyìí àbí ti báyìí wà á ní láti fojú síwèé ẹ wàá farabalẹ̀ òní tètè pé òkè à ń dé school àfojú síwèé ọkùnrin là ń kó káàkiri kò ní sí yẹn nínú ọ̀rọ̀ èèyàn. ọmọ tó bá mú lọ sí irú event bẹ́ẹ̀ yẹn ó ti fẹ̀kàn tẹ́lẹ̀ mọ̀ wípé tí òun ò bá kàwé dé level kan ìyàwó tí wọ́n bá fi pólíbàgì gbé ẹrù ẹ̀ tí wọ́n bá ṣàánú ẹ̀ tí wọ́n tún ra santana nylon ọlọ́mọ sí olúkálukú wa ní ìyàwó pólíbàgì ẹ get ọmọ tí ìyàwó tí wọ́n bá fi pólíbàgì gbé tí wọ́n tún fi santana sí tí wọ́n bá tiẹ̀ tún wá ràn lọ́wọ́ tí wọ́n bá ra Ghana must go ẹ get ilé ọkọ ya ẹ mọ̀ pé ilé ọkọ òsè ilé ọkọ ya ni wọ́n perú ìyàwó bẹ́ẹ̀ sírú ọmọ bẹ́ẹ̀ náà bá dé bó ti mọ̀ wípé ìyàwó tí wọ́n ṣe tí àwọn èèyàn ńláńlá dìde tí wọ́n páàkì ọkọ̀ bọ̀gìnì á jẹ́ wípé òun gan ti kàwé dé level kan owó tí àwọn òbí ẹ̀ tí wọ́n fi ń sanwó school ó máa mọ̀ wípé owó yẹn wọn kàn fi sanwó school fún wọn wọ́n fi ra ọjọ́ ọ̀la fóun ọjọ́ ọ̀la nǹkan òwúrí tiẹ̀ ni wọ́n wà ń gbéyàwó mi wá wo ìgbéyàwó àwọn ìlú mi bẹ́ẹ̀ mọ̀ wọ́n máa ara ẹ̀ ọmọ orí ẹ̀kọ́ máa wú pé no irú nǹkan báyìí ìgbéyàwó Sidikat gbogbo ara lè yé ṣé iná rí pé Tekno wà mẹ́ ṣé tẹ̀ rí Tekno baby paná mo gbádùn ìwà tó tẹ̀ ọkọ̀ jáde nínú pé ọmọ mẹ́ Tekno mo like orin tó kàn bẹ́ẹ̀ ọkọ ìfọ́kọ àtìyàwó inú ọkọ àtìyàwó dùn ó wá mọ nǹkan tó wá dùn mọ́ mi jù nínú ìgbéyàwó yẹn àtijọ́ tí mo ti máa lọ sí ìgbéyàwó ṣé rí ìgbéyàwó tẹ ṣẹ̀ṣẹ̀ wò tán yìí
nǹkan ẹyọ kan tó jọ mí lójú bẹ́ẹ̀ ni pé bàbá ìyàwó ṣàdúrà fún ọmọ rẹ̀ ó ń ké ẹkún ayọ̀ ni bàbá ń sun bàbá ìyàwó máa sunkún wọn. Irọ́ ni tó yẹ kó obìnrin la mọ̀ tó máa ń sunkún lọ́jọ́ ìgbéyàwó. Obìnrin ló máa ń sunkún mọ́mí ò tiẹ̀ sunkún ó níbì kan tí ó ní lẹ́bù kan nígbà tí wọ́n ṣàdúrà dé lẹ́bù kan wọ́n ṣàdúrà fún ìyàwó ìyá àti bàbá nígbà engagement wọ́n ṣàdúrà fún ìyàwó so ìyàwó kúnlẹ̀ síwájú bàbá àti ìyá dẹ̀ náà wọ́n gbàdúrà fún bàbá ò mọ̀ ìgbà tí bàbá wo ṣùṣùṣù lọ́ba mú akáṣí lọ́ba fi clean ojú wọn ṣe ń gbà tó wọn mọ̀ bẹ́ẹ̀ káwọn ṣàdúrà wọn kàn ṣe bẹ́ẹ̀ wọ́n kàn wò ní. ìgbà tí mo wá béèrè lọ́wọ́ wọn ìgbà tí mo béèrè lọ́wọ́ wọn mo ní sà kí ló dé kí ni nǹkan tó ń pa mo ní mo mọ̀ wípé ìgbé ayọ̀ ni dájúdájú àmọ́ kí ni nǹkan náà tó jẹ́ kí omijé ayọ̀ yẹn bọ́ lójú. tó bọ́ lójú yín. mo láìka ọmọ yẹn gan. wọ́n lọ́mọ tó jẹ́ pé ìdùnnú òbí ni ẹ jẹ́ ìpínlẹ̀ bẹ́ẹ̀ ìdùnnú àwọn ni ó dẹ̀ wà very very understanding àwọn close gan. kọ́lọ̀ ń ṣe wá ní ìdùnnú òbí o lágbára pípa àdán tó wà lé lágbára Ọlọ́run ìdùnnú òbí la máa jẹ́ cause àwọn ẹlòmíì òbí arí wọn báyọ̀ máa bú sẹ́kù ní kọ́lọ̀ máa ṣe wá lọ́mọ táwọn òbí máa rí tó máa ké pé àkílé tí mo ṣe bí ẹ lágbára Ọlọ́run yẹn kò ní jẹ́ pín wa láṣẹ ìdùnnú òbí náà ni gbogbo wa máa jẹ ìdùnnú òbí ni Kẹ́mi àná alálejò. Bẹ́ẹ̀ni alálejò alálejò ẹ̀yin náà ti mọ̀ pé a ti sọ fún yín pé àrà ọ̀tọ̀ òun ni ó wà ń bẹ̀ wá tọ̀sẹ̀ yìí àrà ọ̀tọ̀ ló bá dé ẹ jẹ́ ká dókè lọ́wọ́ tá a bá máa padà dé àwa àti àlejò wa lè máa bá lórí ìjókòó ẹ kú jókòó. Ètò ṣì ń tẹ̀síwájú gbogbo ẹyọ olólùfẹ́ pátápátápátá lórí Owambe Extra náà ni bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bá ṣe sọ fún yín láti bẹ̀rẹ̀ sọ wípé ṣẹ́rí ti tọ̀sẹ̀ yìí àrà ọ̀tọ̀ tún ní nítorí pé kí ni a sọ fún yín wípé a máa lálejò pàtàkì láàrin wa lẹ́ni àlejò wa ti wá láàfin Owambe Extra bẹ́ẹ̀ ni wọ́n ti wà níkàlẹ̀ àwọn náà ni Princess Bead ọdún ni wọ́n kì í ṣàmọ̀ fọlọ́kọ. ẹ̀yin ará alẹ́ akínyẹn kú déédéé wòyí o ẹ̀yin tiwantiwa àwọn tiwantiwa lórí Orísun original #1 gbàm àdùpàbẹ. sẹ́yìn nǹkan tẹ̀tẹ̀ kọ́kọ́ sọ ẹ̀nu ẹ̀ bọ̀wọ́ ẹ ti pass. mi ìfẹ́ mọ̀ bóyá ẹgbẹ́gun ni o bóyá ẹ̀ mọ iṣẹ́ yẹn o àmọ́ mo ti fún yín. pass mark àti ẹ̀dùnkún mo promote yín. mo ti promote. she's a professor now. mo ti promote wọn pé o mọ̀ kí dáadáa pé Orísun original #1 wọ́n ti pass. Princess Bead ṣé Princess Bead ni mọ́mí àti dáàdì sọ yẹn ni mo pẹ́ máa lórúkọ àbí bó wà ní. no bí mi tẹ̀ ṣe bá ṣe máa ń pẹ́ wọ́n. no Princess Bead náà la mọ̀ wọ́n sí. Princess Bead ni mo tẹ̀ rò pé Princess yẹn wàá tún ti fi kún Princess Bead and Face of Beauty Palace. Okay, Face of Beauty irú bẹ́ẹ̀ ṣe ṣe face èmi àti olórí olúwa kan ojú yẹn dẹ̀ ń sọ̀rọ̀ ojú tó ń sọ̀rọ̀ ojú tó ń sọ̀rọ̀ like talking drum like òun náà mo ṣe ń gbọ́n báyìí. orúkọ wo gangan lẹ ń jẹ́. orúkọ tí bàbá àti ìyá sọ mí ni Ìfẹ́olúwa ọmọ bíbí Àwòbí. Ìfẹ́olúwa ọgá ẹ máa fakọ sí ẹsẹ wá jọ mí báyìí. ọmọ bíbí Àwòbí èmi náà wá sọ ọmọ bíbí mi jọ ẹ you know. báwo lè máa sọ́nsìn. ọmọ bíbí Àwòbí. ló bẹ ṣe pé nù. ẹ̀yin mo sí jẹ ní mo sí jẹ ní kámá lọ dà yín pọ̀ mọ́. ẹ lè dà mí no mo sí no èmi ṣe mo nínú tẹlifíṣàn lè tó kò síbẹ̀ ṣe bí ṣe wà ẹ̀gbọ́n kò ṣe é mo sí jẹ ní bẹ́ẹ̀ ṣe sọ ọmọ bíbí inú ọmọ bíi Àwòbí ọmọ bíbí inú kújọ ẹ lèmi náà yìí ni bí mo bóyá Kẹ́mi máa sọ ti àdúgbò. bóyá wo Àwòbí no you should care no ọmọ bíbí inú ìyọ̀dá. Princess Bead ẹ kọ́ bọ̀ sórí ètò alẹ́ kan sí ọgá ẹ mọ̀ nǹkan tí mo tẹ̀ nífẹ̀ẹ́ sí mo nífẹ̀ẹ́ sí iṣẹ́ ọwọ́ tẹ̀ yàn láàyò. ní ayé yìí náà gbogbo ẹ̀ náà la máa ń sọ pé gbogbo ẹ̀ náà kọ́ níwèé ẹ má ṣe mi gbọ́dọ̀ kéèyàn lọ sùn kó kàwé o. bẹ́ẹ̀ni lọ skul kó o kàwé àmọ́ tẹ́ bá wò pé Ọlọ́run fún yín lẹ́bùn tẹ́ bá kàwé mọ́ ìyẹn náà kò tiẹ̀ dára. kò ní jẹ́ kéèyàn rìn kò ní rìn dáadáa. cause kíkàwé yẹn òun gangan ló ń jẹ́ training òun ni training pé ẹ ní abínibí ẹ ní talent abínibí yẹn training ni ti kíkàwé yẹn tíkàwé yẹn náà dẹ̀ ṣe pàtàkì ó ṣe kókó àmọ́ tá a bá wá sọ pé òkè o a lọ skul a ṣe gbogbo ẹ̀ iṣẹ́ ọwọ́ náà ó ṣe pàtàkì ṣiṣẹ́ ọwọ́ yín èmi nífẹ̀ẹ́ sí torí tẹ́ bá wọ ọrùn báyìí kéèyàn tẹ̀ tó lè jókòó kó tó jókòó ẹ wo tọrùn wọn lórí ẹ wo tọrùn mẹ́wòó ìtọ́ gbé sọ́rùn. ṣe rí ibi tó ti sọ pé kéèyàn tó lè jókòó kó tó sọ pé òun fẹ́ create design
èmi ò wá fẹ́ fi design títí wá ṣe wọ́n ti tọrun wọn yẹn tọrun wọn yìí ó massive àbí ṣé márùn lẹ kó bídì yẹn ni bóyá bí mẹ́fà lẹ́kọ̀ọ́ tó fi wá ẹyọ kọ̀ọ̀kan lẹ́sìn kí lẹ́yìn tí ẹ̀rọ tẹ́ fi wò pé ọmọ mi gbọ́dọ̀ níṣẹ́ ọwọ́ mi gbọ́dọ̀ máa ṣerú nǹkan báyìí tó mọ̀ pé lọ school ẹ̀ kàwé. My sister ibi tí Nàìjíríà wa ń lọ yìí èèyàn gbọ́dọ̀ dúró sójú kan kò ṣeé dúró wò ní ọ̀rọ̀ Nàìjíríà wa ìkọlọ̀ ń ṣàánú wa and tí gbogbo wa bá sọ wípé a lọ school a fẹ́ ṣiṣẹ́ a lọ school a fẹ́ ṣiṣẹ́ irú bá ṣe dúró tẹ́ ṣe dùn yín sìn ta ló fẹ́ ránṣọ fún yín kẹwàá lọ́fíìsì kẹlẹ́ ìṣiṣẹ́ lọ́fíìsì o ta ló fẹ́ ránṣọ fún yín. nínú aṣọ lẹ́yìn aṣọ ta ló máa gbé ta ni ó gbé lẹ́kẹ̀sí yín lọ́rùn ta ló tẹ̀ fẹ́ jẹ́ kí n jó lórí tọ́wọ́ kẹ́mi náà máa gbé ọba wá. ṣé ti rí o ẹjọ má bínú Princess Bead ẹ ti gbọ́ gbogbo ẹ̀yà ẹlẹ́ṣẹ̀ ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ẹ má wọ̀ guest mi ni tí mo dàbí ṣé mi dàbí olórí pẹ̀lú nǹkan tí mo wọ̀ sọ̀rùn yìí sí ni ó ti dolórí pé mo dàbí olórí tí mo máa gbọ́ bá wá lọ́sẹ̀ tó bó tẹ̀ jẹ́ pé Kẹ́mi ló kọ́kọ́ máa gbọ́ bá tiẹ̀ wá àbí kò sí wà kẹ́tí wá wo tọrin inú Princess mo nífẹ̀ẹ́ sí iṣẹ́ ọwọ́ yín èmi gan nífẹ̀ẹ́ sí so ṣé situation Naija ló mú yín rò pé situation Naija ni pé kí gbogbo wa náà máa sùn ká máa kọrí síbi kan náà pé office so àwa náà a lè dá office ara wa sílẹ̀ kó bá jẹ́ pé bóyá pé office iṣẹ́ ọ̀dà government or office iṣẹ́ ọ̀dà lágbájá so office mi àyè mi ni èmi fúnra mi mo dá nǹkan mi sílẹ̀. olórí mo ro kankan o Princess kò sẹ́ pẹ́ nu yín fẹ́ torí tẹ́nu èèyàn bá ti fẹ̀ jù ló máa wò pé kí ló máa ṣiṣẹ́ lóde yòókù ó lè jẹ́ pé ìtọ́ bá máa fún mi ó lè máa tò mí bọ́ tí n bá dáwà kí n ṣí ọ́fíìsì mi jẹ́jẹ́ máa máa pe tó wù mí ṣe láìkì owó ẹnu yín fẹ̀lẹ̀ sí sọ pé láìkì òṣèyàn tí ò láìkì owó bí n bá láìkì owó náà ní ṣiṣẹ́ èmi love owó ni o èmi náà mo láìkì lẹ mú mo lovely owó ló bá tẹ èmi tèmi lovely owó wọ́n lovely èmi lovely owó èwo lèmi wá fẹ́ ṣe báyìí òkè mi love owó but all the same Princess Bead ẹ mọ̀ pé tá a bá sọ wípé iṣẹ́ ọwọ́ mo fẹ́ kẹ́kọ̀ọ́ bá mi sọ pàtì fáwọn aráalé pàápàá jùlọ gbogbo àwọn ọ̀dọ́ àtàwọn teenagers tó jóbìnrin tí wọ́n wò wá àtàwọn ìyálé gan àtàwọn obìnrin ilé kì í ṣe ọ̀dọ́ nìkan àmọ́ àwọn tó jẹ́ pé yes fún ọjọ́ ọ̀la torí ọjọ́ iwájú mo fẹ́ kẹ́ bá mi ṣàlàyé fáwọn aráalé àwọn ìdí wo gan àwọn nǹkan wo gan lèèyàn ṣe gbúdọ̀ ti torí ẹ̀ ní iṣẹ́ ọwọ́ àwọn gbọ́dọ̀ gbúdọ̀ sọ pé torí àsìkò owó ẹ má yẹ kí gbogbo apàrọ̀ wọn ká má dìrọ̀ mọ́ torí to me Nàìjíríà kò ṣe genuine reason kò genuine tó ẹ ti understand kò genuine tó fẹ́mi ẹ bá mi sọ fáwọn aráalé kí ni àwọn ìdí bó tẹ̀ jẹ́ bíi mẹ́ta kan tẹ́kọ̀ lè bá mi sọ fáwọn aráalé pé ìdí tí obìnrin gbúdọ̀ ní iṣẹ́ ọwọ́ rẹ̀ iṣẹ́ ọwọ́ ṣe rí kò ń ṣe obìnrin nìkan ibi tí Ọlọ́run kọ kádàrá òun kálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò ń ṣe gbogbo èèyàn ní kádàrá èèyàn pé kò ṣiṣẹ́ lọ́ndà èèyàn so it's not about we women now pé obìnrin nìkan ni àwọn obìnrin nìkan la gbúdọ̀ níṣẹ́ ọwọ́ gbogbo wa lápapọ̀ àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin àtàrúgbó àtomidan kò ń ṣe bí ìyá tó ti fẹ́ kú kẹwàá ní kí ìyá 90 yọ 100 sí kẹ ní kó máa ṣe fẹ́ pa náà no ìyá 90 no jẹ́ dánrọ́ ẹ̀wò láṣà wọn jẹ́ dánrọ́ ẹ̀wò lára àbà áwù. gbogbo wa ló yẹ ká ní iṣẹ́ ọwọ́ bó ṣe rí ìdí pàtàkì tí ó fi wà preferable sáwa tó fi jẹ́ pé tó bá ní káwò èmi mo wà preferable pé káwò obìnrin ni ju ọkùnrin lọ ni wípé àwa téèyàn bá di pé èèyàn dàgbà èèyàn lọlé ọkọ kò wà advisable pé ìyàwó ń ṣiṣẹ́ oṣù ọkọ ń ṣiṣẹ́ oṣù ó máa di wípé àwọn ọmọ from daycare bóyá house help nǹkan kan báyìí ló máa bá tọ́jú ọmọ bọ́ tí ìyàwó bá níṣẹ́ ọwọ́ tọkọ ń ṣiṣẹ́ oṣù at least wọ́n bá ní láti school láti mọ̀ pé mo lè lọlé èmi mo níṣẹ́ mi so mo lè lọlé bóyá kí n fọmọṣẹ́ sí ṣọ́ọ̀bù ni o mo fẹ́ lọ take care àwọn ọmọ mi tó bá jẹ́ pé ìyàwó náà dẹ̀ lọ́lọ́ fún láti máa ṣiṣẹ́ oṣù tó jẹ́ pé bóyá oníṣẹ́ ọwọ́ ni ọkọ tàbí oníṣòwò ó lè sọ àsìkò táwọn ọmọ ti fẹ́ ti léèwé dé ó ti tó ẹ jẹ́ n lọ dúró ti àwọn ọmọ ńlé so ara ìdí pàtàkì tó fi jẹ́ wípé àbúdọ̀ ní iṣẹ́ ọwọ́ fi dá. Princess Bead ó dàbí pé tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó yẹ ká cause máa fẹ́ kẹ́ bá wa sọ fún àwọn aráalé nǹkan tó ṣe dá pàtàkì tó ṣe dá kéèyàn tiẹ̀ ní iṣẹ́ ọwọ́ àmọ́ èmi àti àdúpẹ́ pé ẹ̀rẹ́ tẹ́ bá wọ ọrùn wa Princess Bead ló fún wa ní àwọn ọlọ́ṣẹ́ ojú wa lóge àwọn dẹ̀ ni wọ́n fún wa ní gbogbo nǹkan tá a lò sọ̀rọ̀ àti Kẹ́mi àti tọ́mi tẹ́ bá Princess Bead táwọn èèyàn bá tẹ̀ fẹ́ kàn sí yín lórí social media báwo lọ ṣe lè rí yín bá sọ̀rọ̀.
Facebook address wa Princess Beads Ifeoluwa. Then lórí Instagram Princess Beads Ifeoluwa. Yes. Gbogbo ẹni tí wá nílé òun náà ni ẹ ti gbọ́ yẹn. Iṣẹ́ ọwọ́ ó ṣe pàtàkì, ó ṣe kókó. Àwọn ẹlòmíì ọkọ wọn lówó tó ọkọ wọn ní owó yẹn débi pé a ní no my wife I want you to be a full housewife. Mi fẹ́ kó ṣiṣẹ́. Àmọ́ àwọn obìnrin mi náà ó máa ń tẹ́ wọn lọ́rùn. Wọ́n á náà kọ́ mi ti sọ pé kí n má ṣiṣẹ́ jẹ́ jókòó. Àmọ́ obìnrin tó bá ronú jinlẹ̀ a mọ̀ pé ayé máa ń yí. Mo gbàdúrà fún gbogbo àwọn títí wọ́n ti dá pé kó bàjẹ́ lágbára Ọlọ́run kò ní bàjẹ́. Gbogbo àwọn tó dẹ̀ kù díẹ̀ káàtó náà lágbára Ọlọ́run máa ṣe dáadáa fún gbogbo wa. Àmọ́ iṣẹ́ ọwọ́ ó ṣe pàtàkì, ó ṣe kókó. Bó ṣe dádì náà la máa dá gbogbo ẹ̀ sí lọ́rùn náà. Tí dádì náà bá sílé tó bá tẹ̀ fi 500 alẹ́ ìwọ ìyàwó náà wá tẹ̀lé sọ pé òkè nínú iṣẹ́ mi ó yá gbà. Tó bá sáfẹ́rẹ́ díẹ̀ fún dádì, òkè dádì mo fẹ́ lè mo fi assist. Dádì adé máa sọ pé iṣẹ́ ọwọ́ ó ṣe pàtàkì, ó ṣe kókó. Mo lérò pé ẹ gbádùn abala ó wà bẹ́ extra wa bá ṣe máa ń sọ fún yín. Ayẹyẹ tó Orísun ò bá sí kò tí ì pé ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ pé kò síbi tá kì í dé. Ẹ gbé gbogbo ayẹyẹ yín wá, ọdún yìí tún ti ń lọ báyìí. Àmọ́ tí sọ̀tàn ayẹyẹ tiẹ̀ lórí Orísun nígbà wo ló fẹ́ ṣe. Yára tàṣà, yára tètè kí mọ̀ sí Yorùbá sọ pé nọ́mbà tí ó lọ lójú amóhùnmáwòrán yín. Ẹ gbé gbogbo ayẹyẹ yín wá, kò síbi tá à ń dé all over the world. Bó a lọ Sambisa forest yìí o. Ẹ má pè wá síbẹ̀. Àní bá wọn lọ síbẹ̀ láṣẹ ìlú wa. Gbogbo ẹyẹ olólùfẹ́ wa nílé káàdẹ̀ tí wọ́n gbàgbé ká sáré fi àkókò ìsọfún yín pé Orísun estate ó sì ń dúró dé yìí, ó ń gbóná fẹlifẹli. Ẹ tètè wá donílé tí yín, ẹ tètè wá mú títí yín. Princess Bead adúpẹ́ nítorí pé a pè yín ẹ̀dẹ̀ jẹ́ wa. Lágbára Ọlọ́run ní pé ní pé bàjẹ́. Ayọ̀ ní tí yín ní gbogbo ọjọ́. Gbogbo ojú tó wà nílé ayọ̀ ní tí yín ní ọdún 2017. A ní jù báyìí lọ fún ti sáà tọ̀sẹ̀ yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé. Tó bá tún di lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run. Ayẹyẹ tó tún ní kìmí táwọn olólùfẹ́ wa ti béèrè fún òun náà láti máa mú wa sójú ran yín bẹ́ẹ̀ ni láṣẹdùn àtàwọn ayẹyẹ tuntun onírúurú tẹfẹrí. Olórin Olúwakẹ́mi Ìyàndá lórúkọ tèmi aka Sweet16 figure 8 MBO tó ń trend. Tẹ́ bá fẹ́ kàn sí mi lórí Facebook Olórin Olúwakẹ́mi Ìyàndá ní kẹ́ ẹ ti kàn sí mi. Bákan náà tẹ́ ẹ bá fẹ́ kàn sí mi náà lórí social media lórí IG mo wà ń bẹ́ẹ̀ tẹ̀lé mi @Àyìnkẹ́ Dáa Òkújọyè. Ẹ lè like fan page mi lórí Facebook Àyìnkẹ́ Dáa Òkújọyè, lórí Twitter @Àyìnkẹ́ Dáa Òkújọyè. Ẹ máa ní gbogbo ọ̀nà àmọ́ rí dájú wípé ọ̀nà tó tọ́ òun ló ń tẹ̀lé. Ó dàbọ̀. Ire o.